A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni Minister of Defence ajagunfẹ̀yìntì Christopher Musa ṣe àfihàn wípé òun wà lára àwọn tí wọ́n ní lọ́kàn àti ṣekúpa níbi ìgbìyànjú àti gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu bí ó ti ní àwọn wọ̀nyí gbèrò àti mú tàbí yìnbọn fún un bí ó bá ṣe agídí. Musa ṣe àfihàn yìí níbi ètò òṣèlú amóhùnmáwòrán Channels. Níbẹ̀ ni ó ti ṣe àpèjúwe àwọn afurasí wọ̀nyí ní bunch of very unserious individuals. Ó ní òun kó ipa pàtàkì láti ran àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ tí àṣírí àwọn afurasí wọ̀nyí fi tú. Musa ṣàlàyé wípé àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ti mọ̀ wípé bákan méjì ló máa bá dé bí wọ́n bá ṣe àṣeyọrí déédéé, ṣùgbọ́n bí àṣírí wọn bá tú, àwọn náà ti gbáradì fún ohun tí ó lè tẹ̀yìn rẹ̀ yọ. Musa dá ẹ̀sùn wípé àwọn afurasí lè ṣe àṣeyọrí nù. Ó ní ìgbésẹ̀ wọn ṣe àfihàn àìlóye ìjọba tiwantiwa Nàìjíríà nínú ìtàn àti agbára iléeṣẹ́ ológun, nítorí bí a bá wo irúfẹ́ àwọn tí wọ́n kó ara wọn jọ àti dìtẹ̀gbàjọba, òun kò mọ ohun tí wọ́n ń fi orí rò àti gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tako iléeṣẹ́ ológun. Ó ní kódà láìjẹ́ wípé ológun dá sí i, ọmọ Nàìjíríà ò lè fi ààyè gba irúfẹ́ ìgbìyànjú bẹ́ẹ̀ láti gbàjọba lọ́wọ́ ìjọba adìbòyàn. Bí ó ti ṣe àpẹẹrẹ bí ọmọ orílẹ̀-èdè ṣe tako ìjọba ológun ní ìgbà kan rí, ìyàlẹ́nu ló jẹ́ wípé àwọn kan lè ronú àti gbàjọba, wọ́n nílò láti tú ọpọlọ wọn yẹ̀wò. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn, Defence Minister ní ọ̀pọ̀ nínú wọn lọ́wọ́ ti bà yàtọ̀ sí ẹnìkan tàbí méjì tí wọ́n ṣì ń wá. Ó bẹ̀rẹ̀ látorí Colonel fúnra ẹ̀ tí inú ń bí nítorí kò rí ìgbéga, bẹ́ẹ̀ kò pegedé láti gba ìgbéga. Musa ṣàlàyé wípé àìrígbéga lẹ́nu iṣẹ́ ni ó pọ̀jù nínú ohun tó ń bí wọn nínú. Bẹ́ẹ̀ ìgbéga lẹ́nu iṣẹ́ ológun le, ẹni bá tọ́ sí nìkan ló ń gbà, street and merit based. Ìdí nìyí tí ó fi yajúlé láti wo àwọn tí wọ́n jọ wà ní ìpele kan náà tí wọ́n ní ìṣòro kan àbí méjì, kó wọn jọ láti dìtẹ̀gbàjọba. Musa wá kọ̀rọ̀ ojú sí àwọn òṣìṣẹ́ ológun yòókù tí ó fi tiẹ̀ kó bá láwọn junior officer tí òye ìgbésẹ̀ wọn kò yé dáadáa. Ní báyìí àwọn náà á fi ojú winá òfin. Defence Minister fi kún wípé gbígbèrò àti gbàjọba láyé òde òní á ṣòro yàtọ̀ sí ayé àtijọ́, nítorí ẹ̀rí tó dájú ni ológun máa ń gùnlé kí wọ́n tó gbé ìgbésẹ̀, kì í ṣe awuyewuye. Musa ní èròǹgbà yìí ti wà nílẹ̀ síwájú ìyànsípò Ààrẹ Tinubu àti ìgbà tí ó ti jáwé olúborí níbi ìdìbò ni èròǹgbà yìí ti wà nílẹ̀. Ó yàtọ̀ sí àhesọ tí àwọn kan ń gbé kiri wípé ìṣèjọba rẹ̀ tí kò tẹ́ wọn lọ́rùn ló mú àwọn kan pètepèrò àti dìtẹ̀gbàjọba. Musa tẹ̀síwájú wípé ìdìtẹ̀gbàjọba àtijọ́ ṣe àṣeyọrí nítorí ó ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn adarí ológun. Ó yàtọ̀ sí ẹ̀sùn tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ Musa yìí ń wáyé lẹ́yìn ìròyìn wípé ó ṣeéṣe kí wọ́n fi ojú gómìnà àná fún ìpínlẹ̀ Bayelsa Timipre Sylva bá ilé-ẹjọ́ in absentia lórí ẹ̀sùn màgòmágó owó láàrin ìwádìí lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba. Sylva takú sí ilẹ̀ òkèèrè láti oṣù díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí àjọ Defence Intelligence Agency ṣe ìkọlù sí ilé rẹ̀ l'Abuja, ìgbésẹ̀ tí wọ́n tọpinpin dé ìgbìyànjú àti gbàjọba lọ́wọ́ Tinubu. Àwọn ọ̀gálọ́gàá òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti EFCC ṣe àfihàn wípé ọlọ́pàá ilẹ̀ òkèèrè Interpol àti àwọn akẹgbẹ́ wọn ti ń gbìyànjú àti tíráàkì Sylva. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn oníṣòwò ní gbajúgbajà Onitsha ti ṣí ṣọ́ọ̀bù wọn padà láti fi tẹ̀lé àṣẹ gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo. Ọjọ́ Ajé tí ó kọjá ní Soludo pàṣẹ kí wọ́n ti ọjà yìí pa fún ọ̀sẹ̀ kan látàrí bí ará ìlú ṣe ń fi gbogbo ọjọ́ Ajé jókòó sílé láti fi tẹ̀lé àṣẹ tí kìí ṣe ti ìjọba. Bákan náà ni gómìnà ṣe ìkìlọ̀ wípé bí àwọn oníṣòwò bá kọ̀ àti ṣí ṣọ́ọ̀bù lẹ́yìn ọ̀sẹ̀ kan, òun á tún ti ọjà yìí pa fún ọ̀sẹ̀ kan mìíràn tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ọjà yìí ti wà ní títì pa ni wọ́n rí bí àwọn ọlọ́jà ṣe ń wọ́ tìkẹ́tìkẹ́ wọ inú ọjà.
Àbẹ̀wò akọ̀ròyìn sínú ọjà lónìí ṣe àfihàn bí ọ̀pọ̀ oníṣòwò ṣe ń pàtẹ ọjà láti aago 9:15 òwúrọ̀ bẹ̀rẹ̀ láti Egerton dé Ose Foodstuff Market lọ The Young Park tí ó jẹ́ ọ̀nà àbáwọlé ńlá sínú ọjà. Bí àwọn oníṣòwò ṣe ń ṣí ọjà ni àwọn oníbàárà náà ń dé láti ra ọjà. Ó hàn gbangba wípé àwọn oníṣòwò ń tẹ̀lé àṣẹ ìjọba bí wọ́n ti ṣẹnugbálágún sí àṣẹ kónílé-ó-gbélé ọjọ́ Ajé, àṣẹ tí ó ti wà láti bíi ọdún 4 sẹ́yìn tí kó bá ọrọ̀ ajé káàkiri ẹkùn gúúsù ìlà-oòrùn tí ìṣèjọba Soludo bu ẹnu àtẹ́ lù gidigidi. Ìjọba ìpínlẹ̀ rọ àwọn olùgbé kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn láìsí ìfòyà. Wọ́n tún dá àwọn agbófinró síta. Fún ọ̀pọ̀ ọdún ni àwọn apá kan ìpínlẹ̀ Anambra ti ń jókòó sílé tí èyí ń kóbá ọrọ̀ ajé, ilé-ìwé àti ọ́fíìsì. Gómìnà sa gbogbo agbára láti fòpin sí èyí. Nígbà tí ó di inú oṣù kẹrin ọdún 2022 ni gómìnà kéde wípé àṣẹ kónílé-ó-gbélé ti wá sópin bí ó ti kéde ìgbésẹ̀ ojú-àánú amnesty fún àwọn ọ̀dọ́ tí wọ́n wà níbi kọ́lọ́fín hideout pẹ̀lú ìlérí ìgbìmọ̀ àlàáfíà àti ìlàjà. Ṣùgbọ́n pẹ̀lú èyí, àwọn mìíràn ṣì ń tẹ̀lé òfin pẹ̀lú ìbẹ̀rù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Kọmíṣánná àná fún ìmọ̀-ẹ̀rọ, sáyẹ́ǹsì àti àtúnṣe ní ìpínlẹ̀ Kano Dr. Yusuf Ibrahim Kofamata ni olóṣèlú tí wọ́n yàn sípò àkọ́kọ́ láti kọ̀wé fi ipò sílẹ̀ lẹ́yìn tí gómìnà Abba Yusuf kúrò ní ẹgbẹ́ òṣèlú NNPP. Lẹ́yìn ìkọ̀wé-fipòsílẹ̀ rẹ̀ ni àwọn mìíràn tí wọ́n jẹ́ alátìlẹyìn Sínátọ̀ Rabiu Kwankwaso gbà tẹ̀lé. Ìpinnu àti fi ìjọba sílẹ̀ wáyé láti fi ṣe ìfẹ̀hónúhàn lórí bí gómìnà ṣe bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí èyí sì tako ìfẹ́ bàbá ìsàlẹ̀ rẹ̀ Kwankwaso tí ó gun ẹ̀yìn rẹ̀ dé ibi agbára. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Kofamata ti ní ìwà tí gómìnà hù dàbí ìṣekúpa òṣèlú (political suicide). Ó ní inú ń bí Kwankwaso, ó sì ti ṣèlérí àti gba ipò tí NNPP fún gómìnà padà ní ọwọ́ rẹ̀ bí ó ti ní àṣẹ láti darí wà ní ọwọ́ NNPP. Kofamata ní àwọn kò rí irú eléyìí rí. Ó ní ó ti fẹ́ẹ̀ lò tó 40 ọdún pẹ̀lú bàbá ìsàlẹ̀ pàápàá jùlọ lẹ́nu òṣèlú. Adarí wọn Kwankwaso sì fi ẹ̀mí tẹ̀ ẹ́ láti fi ṣe aṣojú gbogbo ìwé-ẹ̀rí àti dọ́kúmẹ́ǹtì rẹ̀. Ó ní níbi Kwankwaso ti ń wá ẹni tí ó máa fẹ̀mí tẹ̀ ni ó ti kó sí wàhálà. Ìdí nìyí tí òun fi rí ìgbésẹ̀ gómìnà Yusuf ní ti ọ̀dàlẹ̀ pátápátá sí ẹgbẹ́ Kwankwansia Movement àti ti ará ìpínlẹ̀ Kano. Ó ní ó lé ní mílíọ̀nù kan èrò tí ó dìbò fún NNPP kì í ṣe nítorí gómìnà Yusuf ṣùgbọ́n nítorí ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú Kwankwansia Movement àti adarí rẹ̀. Ìdí nìyí tí ìwà ọ̀dàlẹ̀ yìí kì í fi ṣe fún Kwankwaso nìkan tí ó jẹ́ adarí ṣùgbọ́n fún gbogbo àwọn ará ìpínlẹ̀ Kano. Èyí ń wáyé bí Kwankwaso ṣe ní ó sì dàbí ìgbà tí òun ń lálàá lórí ìgbésẹ̀ gómìnà Yusuf Godson rẹ̀ tí ó ràn lọ́wọ́ àti dé ipò gómìnà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àkọ́kọ́ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC lédè Hausa ni Kwankwaso ti fi ìyàlẹ́nu àti ìjákulẹ̀ rẹ̀ hàn bí ó ti ní láìpẹ́ àkókò yóò tú àṣírí ràbàràbà ìgbésẹ̀ Yusuf. Láìsí àní-àní, Kwankwaso ní ó dá òun lójú gbangba wípé Yusuf yóò kábàámọ̀ ìgbésẹ̀ tí ó gbé pẹ̀lú àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn tí wọ́n já NNPP jù sílẹ̀ ní kólóbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti gbọ́ ẹjọ́ lórí àwọn afurasí adàlúrú 9 tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù Yelwata ní ìpínlẹ̀ Borno, níbi tí àwọn bíi 140 ti di olóògbé. Attorney General of the Federation àti Mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lateef Fagbemi tí ó darí ikọ̀ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ lọ ilé-ẹjọ́ sọ fún adájọ́ Joyce Abdulmalik wípé ẹ̀sùn oníkókó 67 ni wọ́n pè tako àwọn
àwọn olùjẹ́jọ́. Fágbèmí sọ fún ilé-ẹjọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn 10 ni wọ́n kọ́kọ́ dárúkọ, òun ti bẹ ilé-ẹjọ́ kí ó yọ olùjẹ́jọ́ kẹfà, Yakubu Mamman tí wọ́n fi kù 9. Àwọn afurasí adàlúrú ni wọ́n ṣe ìkọlù ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2025 níbi tí wọ́n ti dáná sun ọ̀pọ̀ ilé, ṣekú pa ènìyàn bíi 150 tí àwọn mìíràn fi ara pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìrántí Fẹlá Aníkúlápó Kútì bí ó ti gbóríyìn fún akọni olórin akíkanjú tó ń fi orin jìjàǹgbara lórí ìdájọ́ òdodo láti mú àyípadà wá láwùjọ. Ìgbóríyìn Tinubu yìí wáyé lánàá bí wọ́n ti fi àmì ìdálọ́lá Posthumous Award Grammy Lifetime Achievement láti iléeṣẹ́ Recording Academy of America tí ó sọ ọ́ di ará ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ láti gba irúfẹ́ àmì ẹ̀yẹ bẹ́ẹ̀. Tinubu ní Fẹlá kọjá olórin, ó jẹ́ akíkanjú, agbẹnusọ fún ará ìlú, ajìjàǹgbara gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde tí ààrẹ fúnra rẹ̀ bu ọwọ́ lù lánàá. Tinubu ṣe àpèjúwe ìgboyà Fẹlá, àgbékalẹ̀ àti àfojúsùn rẹ̀ ní èyí tí yóò tẹ̀síwájú àti máa jẹ́ ìwúrí fún àgbáyé. Ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé àmì ìdálọ́lá jẹ́ ìmọrírì ìfaradà Fẹlá àti ipa rẹ̀ ní ẹ̀ka orin òde òní. Ààrẹ ní Fẹlá ti di òrìṣà, ààyè rẹ̀ kò lè parun. Fẹlá wà láàyè. Ọjọ́ 1 oṣù kejì ni Fẹlá wà lára àwọn Áfíríkà àkọ́kọ́ láti gba àmì ẹ̀yẹ Grammy Lifetime Achievement Award tí wọ́n fi dá a lọ́lá níbi 68th Annual Grammy Awards. Akọni Afrobeat tí ó di olóògbé ní ọdún 1997 mú àyípadà wá nípasẹ̀ ìdásílẹ̀ Afrobeat tí ó lọ pẹ̀lú orin rhymes, jazz, funk àti highlife. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.